ṣé ti rí movie yìí tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí Oko OSHA okay ẹ lọ sórí YouTube tẹ́ ẹ bá ti rí lórí Kemity TV kẹ́ lọ type Oko OSHA Kemity wà ń bẹ Yetunde Barnabas àti ẹgẹ́ sẹ́ni tí mo fẹ́ sọ yìí ọmọ mi what's up ṣe yìí náà lórí ẹ̀kẹ́ tí mo náà ìyàwó Mohbad òun náà wà nínú movie yìí ẹ jẹ́ sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ráńpẹ́ nínú fíìmù yìí ẹ wo àwọn òbí ẹ jẹ́ ká máa tọ́jú àwọn ọmọ wa ẹ jẹ́ ká kọ́ wọn ẹ má wò pé bóyá torí pé ẹ fẹ́ kọ́ ọmọ yín bínú ẹ fẹ́ kọ́ bọ́ síta ẹ fẹ́ kọ́ ṣe kinní kan ẹ fẹ́ kọ́ súnmọ́ yín ẹ wà ní tọ́mọ kọ́ tó yẹ kẹ́ kọ́ ẹ kọ́ wọn kọ́ tó yẹ kẹ́ fojú sí àwọn ọmọ wà nínú ilé yín wọ́n mu ọtí wọ́n mu gbó wọ́n mu sìgá nínú ilé wọ́n ṣe rádaràda bàbá wọn ò dẹ̀ rọ́rọ̀ sọ ó ní àwọn ọmọ òun gbádùn láì mọ̀ pé ẹkún ọjọ́ alẹ́ ni bàbá wọn padà fojú sunkún wọn ni kọ̀sẹ̀ mọ́ tẹ́ ẹ̀ bá ti kọ́ ẹ máa padà fojú sunkún wọn ni tí wọn bá gbógun wọlé wọn máa gbé ṣòro wọlé fún yín kó tó sì padà ṣẹlẹ̀ nìyẹn Kemity dẹ̀ ló bí àwọn ọmọ yìí ó fẹ́ bàbá ọmọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó wáyá ó fi bàbá àwọn ọmọ yẹn lẹ̀ but kò mọ̀ pé òun lòun náà ọmọ yìí but Kemity ń ti èké lòun ṣe lábúlé ń ti tó bá ti gbé láńtà báyìí ó máa kẹnu bọ́lẹ̀ kiri ibi tó pè sí àti ibi tó pè sí ló máa kẹnu bọ́lẹ̀ èké ló ń bá kiri kò mójútó ọ̀rọ̀ ayé ẹ̀ ó ṣàṣe rádaràdá òun náà padà fojú sunkún àwọn ọmọ méjì tóbi fún máa cause àwọn ọmọ yẹn náà kú ọmọ yẹn náà ó jẹ́ àwọn ọmọ oníṣìnà ó dédé pàdé èèyàn nínú abúlé orí tó ṣe múra ó sì mọ̀ pé àwọn eléyìí bírú babaláwo àbí àwọn òòṣà báyìí ó sì ránjú mọ́ pé ó máa fẹ́ spec ẹni ó ga ó dúdú ó ṣe kí ẹ wò bó ṣe lọ fẹ́ ọkọ òòṣà nìyẹn o ọkọ òòṣà bá bínú ó pa ọkọ ẹ̀ gẹ́yìn dẹ̀ ti lóyún fún ọkọ òòṣà bá tó dẹ̀ máa bímọ kò yí dá ó kú sọ́bọ̀ ló máa bá òòṣà du ọkọ ó bá normal person kó bá du ọkọ òòṣà lọ́run lọ ìwọ tó mọ bọ́ ṣe gbàdúrà ìwọ tó ọ̀sì gbẹ́rẹ́ fún tó lọ́n bá òòṣà du ọkọ ẹ̀yin pípì yẹ ẹ̀ náyà ẹ wò ẹ má jẹ́ kí n rojọ́ jù ẹ lọ sórí YouTube lórí Kemity TV kẹ lọ wo Oko OSHA kíákíá báyìí tó bá ti ṣe jẹ́ màá ti padà wá àti wá jí sí i.